bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá ti rẹ ni mo nígbàgbọ́ pé ẹkú àti làákìrà ẹni ní àyín ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tá ti láǹfààní àti ríra wa láti gbọ́ra wa láti wòra wa àkàndọ́ra Awikonko lórúkọ mi ojú abẹ́ lètò ètò lójú abẹ́ èmi nìkan kọ́ ni mo túkọ̀ ètò yìí èmi nìkan kọ́ ni wọ́n tún túkọ̀ rẹ̀ lónìí èmi àti Olùtayọ̀ Fáṣínà lórúkọ tí mo jẹ́ o n ò tí ì pakọ̀ mi dà mo kí gbogbo bí atẹ́gùn kan ní bá ń fẹ́lẹ́ lẹ́dẹ́ tó ń kúrò débi òjò ẹ gbádùn wa dọ́ba lónìí ẹ wá nǹkan fìdílé bọ́jẹ́ náà ọkọ̀ lẹ́wà ẹ mọ̀ fìtí gbéyàwó ọ̀rọ̀. pẹ̀lú ògo Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn ló jáde ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ń làwọn èèyàn ti pẹ̀kẹ́lù àwọn kan bẹ́ẹ̀ tó so ọlọ́gbọ́n kọ́ tó kó aṣiwèrè sígbèkùn tá a rò pé ó yẹ ká pẹ̀kẹ́lù pápá jùlọ fáǹfààní àwọn èèyàn tó wà nílé tí wọ́n lè mọ̀ báwo ni nǹkan ṣe ń lọ àtàwọn tí ó láǹfààní láti ka ìròyìn ọ̀hún torí pé ọ̀rọ̀ máa ń pọ̀ nínú ìwé kọ́bọ̀ lójoojúmọ́ ojoojúmọ́ ni ìwé ìròyìn lákọ̀tún ni wọ́n ń jáde ojoojúmọ́ lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ láì dènà gbẹnu láì fàkókò yín ṣòfò eléyìí tí ó sáré múmú láyà mi òun náà ni tìròyìn tó sáré gbàlú nípa pé àwọn ẹ̀yà Ìgbò kan wọ́n ń gbèrò tàbí wọ́n ń gbìyànjú wọ́n múra wọ́n tiẹ̀ ti dájọ́ sọ́nà pé àwọn jẹ obì ti ìlú Èkó pàápàá jùlọ àwọn fẹ́ kọ́ ààfin ìgbàlódé lélẹ̀ tí wọ́n máa ná bíi 1.5 billion naira lé lórí òun náà ni ìròyìn tó gbàlú ńbo ni ọ̀rọ̀ dé lórí ẹ̀ kájọ ṣàgbéyẹ̀wò ẹ̀ fáwọn èèyàn ojú ìwòye wò lẹ kọ́kọ́ fi wò ń gbà tẹ gbọ́rọ̀ yìí. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí i kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó gbé gbèsè láti fi páńpẹ́ òfin gbé ọ̀gbẹ́ni Chibuike Azubike ẹni ọdún márùndínláàádọ́rin ni 65 years ó kó rẹ̀ jọ àtàwọn èèyàn míì tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti wà yìí láti jẹ orí adé ìlú Èkó tí wọ́n sì jẹ́ ìyá àgbò eléyìí tí yẹn bá fojú wo á dàbí pé gbọmọgbọmọ bí ẹpọn àkọ́kọ́ jẹ ńlọrọ̀ ń jẹ́ pẹ̀lú àwọn ẹ̀yà àgbò. tí wàhálà àwọn ẹ̀yà yìí ti ń pọ̀ jù tó tiẹ̀ tó jẹ́ pé kò pẹ́ tí wàhálà ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ghana nígbà pé wọ́n fẹ́ fọba jẹ wọn ò fẹ́ ọba jẹ wọ́n fẹ́ nílùú wọn ò nílùú. ọ̀rọ̀ orí adé ò kìí ṣe nǹkan tó jẹ́ tìpátìkùkù báyìí n ti máa mú yàn tí a ta tòpò bọ́ sí agbègbè kan ságbègbè míì ọrọ̀ ajé ni ńlọ jẹ́ kókó jù n tí yàn bá sì báwọ́jà ni máa kọjú mọ́ lérò ti tèmi ńgbà tí ọkùnrin ṣùgbọ́n ọ̀rọ̀ ti bọ́nà mi yọ o bọ́ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìwádìí wọn ló fi lè múlẹ̀ torí pé ọ̀gbẹ́ni Chibuike Azubike yìí nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá adelé ni torí pé bẹ́ẹ̀ bá gbàgbé Udẹ́yìn ó ti di alukoro iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ Nàìjíríà ẹni ó wá jẹ́ adelé ń bẹ̀ ó fọ̀rọ̀ ńlédè ó nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó ní Azubike kì í ṣe pé òun fẹ́ fi ẹ̀yà àgbò tó wọ́n jọba lé lórí lẹ́kọ̀ọ́ fi ọ̀rọ̀ fanfa bí kò sí pé òun fẹ́ fi dá wàhálà lẹ́ àbò dá wàhálà lẹ́ ó lóun fẹ́ fi lu jìbìtì ni ó ní 1.5 billion naira tí wọ́n fẹ́ fi kọ́ ààfin yìí ọ̀la ní ọjọ́ tí wọ́n sì kí ní ọjọ́ kẹtàlá tó jẹ́ oṣù kẹsàn-án ọdún yìí àfojúsùn òun ò ju pé láti lọ àwọn olówó lọ́wọ́ sẹ́yìn lọ eléyìí náà ò bójúmu fún ẹ̀yà àgbò náà torí pé ọ̀rọ̀ ń fẹ́ dàbí pé ó tún so mọ́ wọn lára jù nínífẹ̀ẹ́ owó àyè aláàyè torí tẹ́ ẹ̀ bá gbàgbé látẹ̀yìn ètò òdìbò gbogbogbò tó kọjá lọ ẹ̀yà àgbò tí ìgbà kan pò lórí pé ilẹ̀ Èkó kì í ṣe lè bá bẹ́ẹ̀ nìkan kan bẹ́ẹ̀ni wọ́n wà lórí ẹ̀ di àkókò yìí tá a bá fojú wò ó lórí ọ̀rọ̀ arákùnrin Azubike tó ní onìkan ló ń fẹ́ lo kinní yẹn láti fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín láwọn èèyàn lọ́wọ́ gbà ojú òye tèmi ni wípé àjọrò ní jẹ̀jẹ̀rò àwọn nǹkan kan bẹ tó yẹ pé èèyàn jọ máa ń mọ̀ pẹ̀lú èèyàn ṣùgbọ́n tọ́rọ̀ bá ti fẹ́ bẹ́yìn yọ àwa sọ pé ká má wàá kó àwọn tó kù mọ́ kéèyàn dẹ́rù ẹ̀rù nígbà téèyàn bá wá parí wàhálà wọn àwọn tán bá jọ mú àwọn èèyàn mọ́ èèyàn ó lè sọ pé ẹ sá mọ̀ pé ìyá gbogbo wa ni mo lọ jẹ. ẹ káre ọkùnrin ni wọ́n máa pè lọ́kùnrin àti pé tí wọ́n bá mú èèyàn tó pọ̀ a máa jẹ́ kí àṣírí ó tètè tú. àkọ́kọ́ ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì náà ni pé kò ní sẹ́ni tí yóò dìde fẹ́nìkan mọ́ sẹ́ni tí wọn ò bá mú èèyàn tó pọ̀ èmi àti ẹnìkan jọ ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ kí n rí àṣírí bí àwọn ọ̀daràn ṣe máa fọwọ́sowọ́ nígbà tí nǹkan yìí lọ gbé nǹkan fẹ́ nìkan ẹ má jẹ́ ni ò débẹ̀ o tí wọ́n bá mú ẹnìyàn máa ta ni ó máa gbà wá ńlẹ̀ ẹni tí wọn ò mú mọ́ yẹn ló gbà wọ́n lẹ̀ àìtú àṣírí rẹ̀ ó jẹ́ kó tó mú lọ síbòmíì chain ni àwọn ọ̀daràn syndicate ni
ṣùgbọ́n tí wọ́n bá lè tú àṣírí ara wọn tán àṣírí yẹn ó hàn. yóò hàn tó bá sì ti hàn gbogbo ọ̀nà ọjọ́ wà nù páńpẹ́ wọn wà ní bọ́m̀bẹ̀. Asúbíke yìí ó lè jẹ́ mímọ́ pé òun nìkan ló ń dá àdábọ̀wọ́ ọ̀hún yìí ó lè jẹ́ torí pé káṣírí ọmọ bá tú gangan tàbí kankan ó lè dìde gbà á lẹ́yìn. àti pàápàá torí ìgbà tí wọ́n bá nírú èrò bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú kọ́ mọ́ bá jẹ́ pé wọ́n mọ̀ bẹ̀rù ara wọn láti mọ́ lè fọ̀rọ̀ síra wọn lọ́wọ́ àti pàápàá gbogbo àwọn ibi tí nǹkan ibà ti ń ṣẹlẹ̀ àdéhùn máa ń wà o ìmùlẹ̀ máa ń wà o gbogbo ìmùlẹ̀ kọ́ là ń sáré ni ní ọba abẹ́fẹ́lẹ́ tàbí mùjẹ̀ èèyàn ìmùlẹ̀ pé ẹja sọ̀rọ̀ báyìí o tí kinní bá bẹ́yìn yọ kinní yọ ṣẹlẹ̀ gan àpé ẹni tọ́wọ́ bá bà ní kọ́ máa bá ìbò lọ àmọ́ òpó ní ọmọ bá yí ayé tí gbogbo ọkàn ṣe ni wípé a rí dájú pé gbogbo ọ̀nà tá a bá lè san ńlá san débi pé kò ní jìyà ṣùgbọ́n lè tó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ó dàgbà ju òfin lọ kò sí nǹkan tó yẹ kí ẹ̀yà Ìgbò ní lọ́kàn tán bá ní lọ́kàn mú nígbàgbọ́ pé ó yẹ kí èrò bẹ́ẹ̀ ò ti parẹ́ ṣùgbọ́n ẹ̀yà tí mo mọ̀ wọ́n sí ni pé kì í ṣe pé bóyá èèyàn fi ń tàbùkù ẹ̀yà kan ṣùgbọ́n ìwà tí kálukú báwo náà lásọ ẹ̀yà tí mo mọ̀ wọ́n sí ni pé wọn yìí jọ̀wọ́ nǹkan lẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti gé wọn lọ́wọ́ kan wọ́n tún gbìyànjú láti bọ̀ ká mi. ilé òní jẹ́gbà àkọ́kọ́ gan o tọdún 2023 Frederick Nwajukwu Nwajagu lọ́dún 2023 iléeṣẹ́ ọlọ́pàá mú bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ jẹ Eze Ndigbo ní pápá Àjàó estate lẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá mú ọkùnrin òǹgbà náà lọ́hùn ẹ rí i pé ẹnìkan dẹ́rù ẹ̀ lásà wọ́n ń tọwọ́ ẹ̀ bọ̀lẹ̀ ẹlòmíì ọdún méjì tó ó tó tọ́lé. tẹ́ ẹ̀ bá gbàgbé tọdún náà lọ́hùn arákùnrin ti sọ wípé àwọn ò nídìí Nigerian security pé àwọn IPOB wọ́n máa ló ń kó wá sẹ́kọ̀ọ́ láti máa wá dáàbò bo àwọn nípínlẹ̀ Èkó kó tó di pé ọwọ́ pálábẹ̀ ẹ̀ ṣègé oríṣiríṣi àwọn ẹ̀yà náà ni wọ́n ń gbìyànjú irú nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí o torí tá a bá wò ó dáadáa a rí i pé àwọn ẹ̀yà wa tó jẹ́ ẹ̀yà Yorùbá náà àwọn náà ń lọ sókè ọya wọn fira wọn jọba wọn ń lọ sílẹ̀ Ìgbò wọn fira wọn jọba ńbẹ̀ àwọn kan tiẹ̀ tún ṣe débi pé wọ́n tún kóra wọn dókè òkun iṣẹ́ ajé wọn làwọn bá lọ ọba ni wọ́n tún lọ jẹ ńbẹ̀ ẹ̀rọ ọba France ẹ̀rọ ọba China ẹ̀rọ ọba kínní kan ẹ̀rọ ọba Saudi Arabia oríṣiríṣi kálukú sàn fira wọn jọba ńbẹ̀ ni. ohun tí ọ̀hàn tó dájú gẹ́gẹ́ bí gbólóǹtẹ̀ sọ níta bá wà dé làkọjú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fira wọn jọba yìí iṣẹ́ ajé tó yẹ kí wọ́n tẹra mọ́ wọn ò lè ṣe mọ́ torí ìlẹ̀kẹ̀ lọ́wọ́ adé lórí séèyàn lọ gbé iṣẹ́ rú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì wà lókè òkun iṣẹ́ arànyàn lọ́wọ́ náà ni wọ́n bá lọ wọ́n nígbàgbọ́ wípé kókèlè ó lè pọ́n lórí kí bùbá ó lè bòdodo àti pàápàá ìgbájòsẹ́rú ó sàn ju kéèyàn wà nílùú bàbá rẹ̀ láì nísẹ̀mí láì rọwọ́ mo lọ ẹnu lọ. mi mà bóyá ní gbólóhùn kan tàbí méjì lórí ọ̀rọ̀ ilé tí. mo ní ọ̀rọ̀ méjì tí máa fi lé lórí àwọn ẹ̀yà Àgbò yìí iṣẹ́ ẹ̀yà Àgbò nìkan bẹ́ẹ̀ ti sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yà Àgbò nìkan kọ́ ni gbogbo wa ni o táwọn ẹ̀yà Àgbò lọ́kàn ń pọ̀ ju. ó di lemọ́lemọ́ àti pé tíyẹn bá jẹ́ ọba tọ́jú ọmọ Yorùbá nílẹ̀ Haúsá tó sọ̀rọ̀ ẹ̀dọ́ba tí ọba ti bọ́ ọmọ ìlú bẹ̀fà nílẹ̀ Haúsá ń bẹ̀ tí ò sì kọjá yìí rẹ̀ ìyàtọ̀ bẹ̀ nìyẹn o àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ wọn ìkọjá yìí wọn tẹ́ ẹ bá yan Sẹ́ríkì Haúsá wọn sábà kọjá yìí wọn. Sẹ́ríkì Haúsá ń bẹ nílẹ̀ Ẹ̀fẹ̀ ń bẹ ní gbogbo lẹ̀kílẹ̀ ìlú tí wọ́n ti ní yìí wọ́n máa ń ní àjọṣepọ̀ bí aṣojú àwọn ẹ̀yà Haúsá. àwọn náà dẹ̀ máa ń kó ipa nínú ìlú yẹn nínú ìlú dàgbàsókè kó sì wọ́n máa ṣe èjìká pẹ̀lú èjìká àwọn onílẹ̀ pé àwa la ní agbègbè bí ẹ̀lẹ́ ní agbègbè nínú ìlú irú ilé náà mi ẹ̀yà Àgbò máa sábà sí. àti pàápàá àwa gangan ti dọmọ onílẹ̀ sẹ́ẹ̀mọ̀ bá ti pẹ́ ń bí ni nígbà tá a ti pẹ́ òun ẹ̀tọ́ tẹ́ ẹ bá ní náà làwa náà ní ìyẹn máa ń dìjà. eléyìí ni mo fi rọ̀ wọ́n torí pé òfin ilẹ̀ yìí tẹ́pẹ́ nìkan lè gbébi tó bá wù ú ìlà tó wù mí ni wọ́n fojú mi kọ kò tó ń bojo ní máa ń sojú èèyàn dí o ibi ó bá wọ̀ lè gbé òótọ́ ni ṣùgbọ́n àwọ̀lùmọ̀tẹ́ ìwọ̀n rẹ̀ lọ́mọ. ní orí eléyìí tí a sọ tá a bá bá ẹran wí ká bẹ́ràn wí gbogbo wa ni kíní ìjọba wí kò sí nǹkan tí èmi rò pé èèyàn ń fipò ọba ṣe láì sọ ọba àlù tó ti wá láì ṣe pé wọ́n lóye ìdílé yín kàn ó fẹ́ jọba kákan yọjú ràn sí ọba nílùú onílùú adarí lèèyàn máa ń ní nílùú ibìkan torí káwọn àgùntàn mọ̀ bá sọnù náà ni ó dáa ò tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yà yìí nínú ìlú yìí tá a lápè tí ó wàá sojú wọn ta ní ọ̀gbẹ́nu wọn sọ̀rọ̀ ṣé abẹ́rẹ́ wọn lókun dì í tí ẹ̀yà wọn bá wọ̀lú ìbò ni wọ́n wọ̀ sí ọ̀dọ̀ ta láwà wọn sí ìdí tí a fi máa ń lò lórí láwọn ìlú nù. Akandọ̀rà Òkòǹkò yóò dàbẹ̀ ni pé lórí ti ìlú Èkó pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ jẹ Obi Lagos ó ti hàn gbangba wípé
bó bá tiẹ̀ fẹ́ wáyé tẹ́lẹ̀ wọ́n ti yí mọ́bì kan torí pé ìtìjú ò ní ṣe kọ́mọ́ kankan mọ́ yẹn lọ́wọ́ arákùnrin sá ti sọ wípé kò rí bẹ́ẹ̀ ìṣepá àwọn fẹ́ jẹ́ lóòótọ́ fẹ́ fi lu jìbìtì ni bàbá bọba lẹ́yìn ọba tá a láàbù mọ́ ẹ̀jẹ̀ àgbà wípé ààbù mọ́ àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ yín dágbére tí kú kọ́tàrún kọ́ àtúnpàdé Àkàndọ̀rọ̀ Awikonko ló kọ mi ẹnì kejì mi ní jẹ́ Olùtayọ̀ Fáṣínà ló kọ tí mo jẹ́ o mi ò tí ì pa akọ mi dà ẹ̀ tún gbádùn wàdùbà. ó dìgbà kan.